Ah, èdè wa la fẹ́ sọ, èdè àwa Fúlàní. Ẹ lárọ̀ sọ̀kalẹ̀ wá túnlé ayé ṣe ẹ lárọ̀ sọ̀kalẹ̀ wá túnlé ayé ṣe ẹ lárọ̀. Mo kí ẹni tó bá darapọ̀ mọ́ ètò mi, mo kí ẹni tó bá padà wò mí báyìí, mo kí bàbá ṣe ń kíra ní ìkí ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire. Mo ṣe ẹ̀làbọ̀ yẹ́jọ́ darapọ̀ mọ́ mi lórí Facebook, ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe fún gbogbo wa pátápátá. Rí pé kí ló dé tí kíní ṣe wá ṣe wá jẹ́ kí n lò ẹ̀mí ìfẹ́ kó máa ẹjọ́ ta ló tan kíní sílẹ̀ bá mi pa. Ẹ bá wa pa ẹ bá wa ṣe kíní yẹn. So mo message mi fún Sheikh Alfulanny. Bàbá Alfulanny mo ẹ̀ṣẹ̀ wo program, mo ti rí program yẹn bí láti àná but mi ti ráyè owó ṣẹ̀ṣẹ̀ wo tán ni. So mo dẹ̀ rí mo rí program tẹ́ ṣe lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run. Àti bàbá òkúta gidi àbí kankan báyìí. Ṣé rí ẹgbẹ́ voice mi pé mo sọ pé téèyàn bá ṣe cross posting wípé ẹnìyẹn lè lọ sẹ́wọ̀n fún cross posting tẹ́lẹ̀ pé ẹni tó bá ṣẹ̀ gangan kọ́ ni ẹni tó ṣe fídíò yẹn ó lè má lọ sẹ́wọ̀n. Number one, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀, mi lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ. Mo fẹ́ sọ máa ráìsì gbogbo program fẹ́ ṣe àtòkúta gidi o. Number one, fún òkúta gidi láti sùn ta ni Ọlọ́run pé wọ́n ti sọ pé olóògùn ni ó ṣó pé òkúta gidi ní baba ńlá inferiority complex. It's a sign of pure inferiority complex. Tó bá sọ fún èèyàn dúdú pé olóògùn ni ẹ́, tó wá lọ sùn èèyàn pé èmi kì í ṣe ológun, kò yàtọ̀ sí ìsìn Islam sí gbogbo àwa ìran aláwọ̀ dúdú pátápátá, ìbáàjẹ́ Senegal, ìbáàjẹ́ Mali, ìbáàjẹ́ anywhere tí bá ti wá nílẹ̀ aláwọ̀ dúdú ní Africa. Islam dàbí kò yàtọ̀ sí Buddhism àbí any other religion. So kàn wá sọ pé it's like now they said that and àwa èèyàn dúdú heritage wa ni Ògún. It's part of our ancestral heritage. Ògún tí àwọn bàbá ti wá, that is the technology of our ancestors, the wisdom of our ancestors, the science of our ancestors. Òun ni àwọn Ògún tí wọ́n ṣe. That is their magical power. And that is why it work quick. It's actually work quick. But unfortunately for we black people, àwọn èèyàn dúdú àwọn tó ń wá sí ọ̀dọ̀ títí wa, wọ́n wá, they came with the aim of turning us to nuisance, of turning our future generation to slave. That is why tẹ́fín sọ pé ẹ jẹ́ ẹrú Allah. Why you must be a slave to Allah? Your forefathers were never slave to Allah. And then I say it and I repeat it again. Mi tutu sọ, Allah ò kì í ṣe Ọlọ́run. It's just a misconception that our forefather made the mistake. Allah ò kì í ṣe Ọlọ́run. So, fún any black man láti lọ arrest èèyàn dúdú wọ́n sọ pé òun lóògùn, that shows that that black man is deeply suffering from inferiority complex. It shows that black man is having serious low self-esteem. Àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi, ẹ jọ̀ọ́ má bínú pé mi lè kí ẹni pé mi ò kí anybody torí tí bá ń sọ̀rọ̀ yẹn màá gbàgbé. It shows that black man is suffering from serious low self-esteem. Serious low self-esteem. Yeah. Low self-esteem ni. Because nǹkan tí àwọn bàbá tiẹ̀ tí wọ́n jókòó tí wọ́n ṣe for ages, for thousands of years, some people came and say that tó dẹ̀ mọ̀ pé that is your own strength. Tó jẹ́ pé tẹ́yìn náà bá continue nínú wisdom yẹn, ẹ̀yin náà máa shake the world. Some people now came and said that
tẹ́ bá tún padà ṣe you are going to warn John Omo or something like that, which I said I'm going to John Omo, I don't need àlùjọ̀nà, right? Yes. So kí là ń try láti sọ ni pé, and you are no longer proud of your DNA, the gene, the blood inside you. You are not proud of your DNA. You are not proud of your identity. You are now proud of a foreigner that you just read their book in it. You read their history in a book. It actually shows it's a slap on black race. It's a slap on you, Sheikh Alfulanny, and your entire generation, because your future generation will also become a slave to Arab. Bó ṣe máa rí nìyẹn o, àtòkúta gidi. Irrespective of you don't even look like them. Àwọn tẹ́ sọ di ìròyìn tẹ́ sọ pé tẹ́ sọ di ìròyìn jọ wọ́n, you don't look like them. You don't look like them, and they don't have regard for you. Kò sí bẹ́ ṣe lè kéwú tó wọn lè gbọ́mọ fún yín kẹfẹ́. Even àwọn tó yẹ pé kọ́lọ̀ wọn gan jọ kọ́lọ̀ wọn lè gbà kán fẹ́ ọmọ wọn, talk less of you. Ọ̀rọ̀ àwọn èèyàn dúdú kò yàtọ̀ sí ìsọ̀ torí oúnjẹ, torí ìpẹ̀tẹ̀, ó mú ogún ìbí ẹ̀ ó ta dànù. So tó bá tẹ̀ sọ pé ológun ni òkúta gidi, ó yẹ kó òkúta gidi máa fi ògùn yẹn kó máa fi yangàn ni pé èmi bí mo ṣe wà yìí o, àjígìjàgà ni mí. Yes, ìyẹn ni pride yẹ. Àjígìjàgà yẹn òun ni pride yẹ, torí pé kí ni àwọn baba ńlá tiẹ̀ wọ́n lè pàṣẹ fún, wọ́n á control weather pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Àwọn baba ńlá gbogbo ilé ìta gbọ́ pé Allahu ń ṣe, inú ìwé nìkan láti kà á rí proof pé Allahu ṣe nǹkan kan, á rí proof ẹ̀. Allahu ó rán thunder ó ń ṣe lé inú ìwé nìkan láti kà á rí proof ẹ̀. Kò gbogbo ẹ̀ ò ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá dé ní á rí proof ẹ̀. Á ti rí bí kankan tó ti ń ṣẹlẹ̀ yàtọ̀ sí wa kà nínú ìwé. But àwọn bàbá tiẹ̀ wọ́n á pe àrá á dẹ̀ máa sún, which means pé you are even superior to àwọn tí ẹ sọ pé fi ṣe role model. You guys are superior to the people you choose as a role model. You actually demote yourself because you guys are mini gods. Yes, but you guys don't know, and God are not supposed to be slave. So kí ni mo try láti sọ ni pé fún òkúta gidi láti sùn Tani Olohun pé wọ́n dẹrù ẹgbẹ́ fún ìyàwó ẹ̀, wọ́n ṣe lé tí Ọlọ́ṣun sọ, ó show pé òkúta gidi ní low self-esteem. He's a man of low self-esteem. Wọ́n dẹrù ẹgbẹ́, wọ́n ṣe gbogbo ẹ̀. It's your own scientific knowledge, your own scientific way of láti liberate àwọn èèyàn. Your forefather, they communicate with nature. It's your own scientific way. It's your own scientific way. Wọ́n máa ń sọ, àwọn àgbà máa ń sọ pé ẹni tí ò bá nírú ẹni kò kí ń mọyì ẹni. The people that came to brainwash our forefathers, tó change mentality tiwa lẹ́ni, wọn ò tó wá. Àti bàbá àyín méjèèjì, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Láìsí technology, kọ́ máa sí technology, tó bá gbé ilẹ̀ Lárúbáwá sílẹ̀, kọ́ gbé ìlú òyìnbó sílẹ̀ àti ọ̀dọ̀ wa, ibo ló ṣe ń gbé nínú mẹ́tẹ̀ẹ̀ta? Láìsí technology pé wọ́n ti ṣe ìta, wọ́n ṣọ̀nà orí swamp ní Europe, orí omi swampy place ní Europe. Ilẹ̀ Lárúbáwá jẹ́ orí ó já ṣálẹ̀. Ọ̀dọ̀ títí wá nílẹ̀ ọlọ́ràá. Tán bá kọ́ ṣe rí àwọn ẹjọ́ kan máa wà tẹ́ pé tán bá rò fún yàn tó yẹ ká máa lórí pé tán bá tẹ̀ sọ fún wa pé ibẹ̀ yẹn ibẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin, kò sí wàrà àti fún oyin kankan tó ń ṣàn bẹ́ẹ̀ ju pé technology ló gbé bẹ̀ yẹn. So tá bá wá wo táìmù ànábì Ibrahim tí wọ́n sọ yẹn àti táìmù àwọn bàbá ńlá títí wa, àwọn ànábì Ibrahim wọ́n máa envy àwọn bàbá ti yín gbà yẹn ni. Wọ́n máa wò wọ́n pé ṣé àwọn ìran kan ni Ọlọ́run tún dá sí ibì kan báyìí. Tó bá tẹ̀ pé ànábì Ibrahim step ọ̀dọ̀ wa ni mò ń try láti sọ mi Yorùbá débẹ̀ o. Wọ́n máa wò pé ṣé àwọn ìran kan náà lélẹ́yìí.
àwọn ní ìgbà yẹn àwọn wọ́n ń gbé nínú aṣálẹ̀, ìdí nìyẹn tó ṣe ń bojú tí àwọn ọkùnrin wọn fi máa wé orí tó máa bo ojú because of the harsh weather. Torí weather, that's why they are doing all those things, because ibi tí wọ́n wà kì í ṣe ibi tó wà, kì í ṣe kò wà yàtọ̀ sí religion tó sọ pé ibẹ̀ ṣàn fún wàrà, ó ṣàn fún oyin, ó ṣe kò sí wàrà kankan àtoyin tó ń ṣàn bẹ́ẹ̀. Ọ̀dọ̀ tiwa ní wàrà àtoyin ti ń ṣàn. Àwọn ancestors tiwa òun ló ń communicate pẹ̀lú nature. Àwọn bàbá tiwa àwọn náà activate nature, àwọn náà activate energy, àwọn ni wọ́n lè stop oòrùn pé kó oòrùn má ràn. Àwọn gbogbo nǹkan títí wọn kò kọjá ìwé àti kàn ṣe fíìmù. That's why wọ́n sọ pé àgbà òfò ló máa ń pariwo. Ìdí nìyẹn tó ṣe fíìmù tó fi máa brainwash wa tẹ́pẹ́ nínú fíìmù tó bá sọ pé kìnnìkan ẹ̀rí tààrà yẹn máa sán nínú fíìmù báyìí wọ́n lè sọ pé Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, ẹ̀kan rí sílé a máa wó is all brainwashing and mental control. It's a brainwashing and mental control which we were all born into. Tí a dẹ̀ rediscover ara wa tá rí pé this is all scam. It's a scam on us. Yes. Scam ni. And that's why we need to re-educate ourselves, because we did not just get here one day. Some people came to teach our forefathers this. And ìgbà tó ń gbé dé àwọn bàbá wa náà ń wo kí lẹ gbé dé yìí. This is strange to us. Now, èèyàn dúdú ẹ máa gbéra yín lọ sí court torí bàbá oníbàbá. All because they accuse you people that you are associated with your own root. Pẹ̀lú orísun yín. Does it make sense? You take somebody to court. You call that one a defamation of character when they say that you are acquainted to your root, your whole root. You are acquainted to your root. Without your root, you don't have existence. You don't have existence without your root. And they said that now they say you are acquainted to your root, and you are now taking somebody else. Nǹkan tó yẹ kí wọ́n máa fi ṣayọ̀, tó yẹ kẹ́ máa fi gapá, nǹkan tẹ́ fi ju you tó yẹ pé that make you to command more respect. That make you to command more respect. That make you to command more respect. Òun lẹ wá lọ ń gbé lọ sí court pé ó accuse me, ó sọ pé ó defame. It's not a defamation. I don't see, it's not that it's defamation of character. Kí ara Arábù kan sìn kí àwọn lọ sọ lójú Arábù pé lójú àwọn Lárúbáwá tí gbogbo yín tẹ lọ́mbà yẹn, they are acquainted to their own root, to their own ancestor. Kò yàtọ̀ sí pé kí Arab man kan sìn bóyá ó tó gbàṣẹ̀ṣe kọ́ wá sọ pé ó sì lọ máa ń kírun lẹ́yìn, ó sì máa ń ṣe lé, ó máa ń ṣe lé, ó máa ń ṣe lé, ẹ má dá lóhùn o, ó máa ń satira o. Kó wá lọ gbé ẹnìyẹn lọ court wọ́n lòun satira. Bẹ́ẹ̀ yìí náà ṣe rí sí rúùtù ẹ̀yin méjèèjì, rúùtù yín nìyẹn. Then number 2, ipe ta ni Ọlọ́run ẹ̀wọ̀n ló máa kú sí àbí nǹkan kan. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ní United Kingdom yìí, Ọlọ́run ló máa ń fúnyàn lágbára nílé ayé ta ṣì wà lénìí. Tó bá ń sọ̀rọ̀ àwọn ọba, wọn ò lè rọ ọba England sẹ́yìn. Queen Elizabeth of blessed memory, nígbà tí màmá wà láyé, ìgbà tọ́kọ wọn kú, tí màmá lọ sí Windsor Castle. You can go and verify this story. Thank God Saheed Shittu is your friend. Ask him. Ó ń rí ọmọ kékeré kan, ọmọ yẹn wọ́n ní ọmọ bíi 16 years. Ó hang sí Windsor Castle. Youth, ó ń wá queen káàkiri. Ó wà ńbẹ̀ títí jọ́ tán máa ka. Wọ́n bá ọ̀bẹ lọ́wọ́ ẹ̀. Ó lóun plan àti gún queen pa ni. Kí lè ṣe wo ló ní queen iṣẹ́? Ó nítorí pé àwọn bàbá ńlá àwọn queen pé wọ́n lọ kó àwọn èèyàn lẹ́rú. Wọ́n jí wẹ́ẹ̀tì àwọn èèyàn. Wípé so òun fẹ́ gba ẹ̀san nǹkan táwọn queen ṣe lára queen. Kí ni wọ́n sọ nígbà táwọn BBC gbé, táwọn Sky News gbé? Wọ́n ní ọmọ yẹn ní mental challenge, wọ́n ní kó gbé lọ sí mental home.
kán lọ tọ́jú ẹ̀. That was the end. Wọ́n rán lẹ́wọ̀n o, wọ́n ti ẹ̀sùn ẹ̀ sí kóòtù o. Lẹ́yìn ikú Queen, ìgbà tí King Charles kó tó di pé wọ́n ń gbé adé fún ọba, tí ọba ń lọ káàkiri tó ń lọ sáwọn ìlú káàkiri, àwọn ìletò náà pè lọ́dọ̀ wa ni là ń pè lédè títí wa. Ó ń lọ sáwọn ìletò káàkiri, ó lọ ń kí wọn, ó dé ìletò yẹn ló lọ last tí ò fi lọ sí ìletò káàkiri mọ́. Ìletò tó lọ, wọ́n sọ ẹyin méjì lù King Charles. News gbé ẹni tó ju ẹyin lu King Charles. Ẹ̀ṣẹ̀ wo ló ní King Charles ṣẹ̀? Ó náà tún sọ títí ẹ̀, ọmọ kékeré young man ni. Kí ni wọ́n máa sọ? Wọ́n ló ní depression ni. Wọ́n tún raise fund fún. Ta ló wà nílé bíbá tó lè verify nǹkan tí wọ́n sọ? Àwọn tó ra London wọ́n ti wà lórí kinní. Wọ́n ní pé kí wọ́n tún raise fund fún. Wọ́n ní pé ó ní mental challenge. Wọ́n ju ẹyin lu King Charles kò pa wọ́n. So ká tó wá sọ àwọn grandpa tó yẹ pé grandpa ni wọ́n, tó yẹ pé great grandpa, tó yẹ pé ẹgbẹ́ ọmọ wọn wá ń bá Tani Olohun ṣe case. Ẹ wá sọ ọ̀rọ̀ Tani Olohun, ẹ wá sọ di igbá ọtí. Number 1, káti ẹ̀ wá ní pé ẹ wá rán Tani Olohun lẹ sẹ́wọ̀n. Mo kàn fi sọ̀rọ̀ ní, kò dẹ̀ nílò ẹ̀wọ̀n lágbára Elédùmarè. Ẹ̀wọ̀n kì í ṣe ilé ẹ̀, kò ní lọ sẹ́wọ̀n. Ẹ ti rán, ó ti wà lẹ́wọ̀n already. Káti ẹ̀ wá ní pé ẹ ti rán lọ sẹ́wọ̀n already. Ẹ tún wá fẹ́ rán lọ sẹ́wọ̀n míì. Ẹ̀wọ̀n 50 days 30 fún yẹn kò pàpà tí tó. Ẹ tún wá ń sọ pé ẹ ní láti kọ́ lẹ́kọ̀ọ́ sí, ẹ ní láti ṣe léyìí sí, ẹ ní láti ṣe léyìí sí, nítorí pé àwọn kan ti jáde, wọ́n ti ń bu yín, wọ́n ti jáde, wọ́n ti ń bu yín, nítorí pé wọ́n ti jáde, wọ́n ti ń bu yín yẹn. Ṣé Tani Olohun tó wà ní detention, ṣó ní communication pẹ̀lú anybody? Because number 1, kò ní access sí phone. Débi pé bóyá òun ló ṣẹ̀ṣẹ̀ pé àwọn èèyàn pé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi bú àwọn àfáà yẹn o. Kò ní access sí phone. Most people tó wà lórí social media tó ń sọ̀rọ̀, àwọn àti Tani Olohun wọn ríra. Ìtara nǹkan tí wọ́n ṣe, òun ni àwọn èèyàn fi ń sọ̀rọ̀. And tó bá jẹ́ yí pé kì í ṣe psychopath, ni pé nǹkan tí reaction àwọn èèyàn, ó yẹ kí ẹ̀yin kẹ́ bẹ̀rẹ̀ sí kó máa fún yín ní second thought. Yí pé nǹkan tá à ń ṣe yìí ó ti sọ wá lẹ́nu. Ó yẹ kó fún yín, kò yẹ kẹ́ wá jáde kẹ́ wá tún máa halẹ̀ pé the more tí àwọn èèyàn bá fi sọ̀rọ̀ lórí social media, the more you are going to be adding to Tani Olohun's problem. It's like telling social media that everybody should be silent. Don't say anything. Ẹ má sọ̀rọ̀ kan mọ́ nípa Tani Olohun, because tẹ́ bá ti sọ̀rọ̀ nípa Tani Olohun, we are going to add more to his problem. That's why tí mo ṣe sọ fún àṣà Yorùbá pé àṣà Yorùbá should stay away from Tani Olohun issue. He should just stay away for saying that àwọn supporter Tani Olohun ló ń kó bá Tani Olohun. Báwo ni supporter Tani Olohun ṣe kó bá Tani Olohun? Ṣé wọ́n máa rí èèyàn kan nílé ayé tí ò ní supporter? Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ sí, tí ò ní ráwọn èèyàn dìde tó máa support ẹ̀. So téèyàn bá wá ní supporter, does that mean that those supporters, they are adding to that person's problem? Because it's like bíi pé ẹ̀ ń lo ọ̀rọ̀ Tani Olohun láti silence everybody pé nobody should say anything again. Kólúkálukú dákẹ́, kólúkálukú, which cannot happen because we are in Aquarius age. Aquarius age la wà. So everybody máa sọ̀rọ̀. Ìṣẹ̀ṣe wa, àwọn bàbá wa ò kì í sọ̀rọ̀, but àwa ọmọ tí ń sọ̀rọ̀ ń sìn. Ayé sọ̀rọ̀ sókè la wà yìí. Then ẹ sọ kankan nínú program yìí pé tó bá dé ilé Muhammed, pé agboolé bàbá Muhammed, gbogbo nílé Káàárọ̀ Oòjíire náà, agboolé Ògún wà, agboolé Ṣàngó wà. So it's just like you guys don't know anything. Ẹ̀yin àfáà, you don't know our history and you just cook it. A ní Ọbàtálá nílé, Ògún nílé, agboolé Ògún wà, agboolé àwọn ọmọ Ògún mọ́ra wọn o, àwọn ọmọ Ṣàngó mọ́ra wọn, àwọn ọmọ Ọbàtálá mọ́ra wọn, ọmọ Ọ̀rúnmìlà. Àwọn tó lọ ṣe Christian àti Islam, àwọn ló sọnù, and they are retracing themselves back. So gbogbo àwọn bàbá wa ló ní family house, ló ní agboolé. They all have agboolé in our land. Ọmọ òrìṣà oko, ọ̀ṣọ́ òṣì,
And that's why we bear name with them until Islam came and said we should stop bearing name with our own forefather, so that we should be lost. Àwọn ọmọ Ògún wọ́n jẹ́ Ògúnṣèyí, àwọn ọmọ Ọ̀rúnmìlà Ifáyẹmí, àwọn ọmọ Ṣàngó ṣẹlẹ̀, àwọn ọmọ Bàtálá òrìṣà, àwọn ọmọ òrìṣà oko, with all the day gbogbo wa, àwọn ọmọ Egúngún, Ọ̀jẹ́rìndé, everybody with Ọ̀ṣun, Ọya. So we bear name with our own ancestors. Àwọn ọmọ Odùduwà àwọn náà jẹ́ Odùṣẹlẹ̀. So we bear name with our forefather. So but ìgbà tí Islam ní tàwa tún jẹ́ orúkọ pẹ̀lú àwọn baba ńlá wa, iná ọjọ́ náà wọ̀ là ń lọ. Is that not a control? So because Islam wants us to forget our history, and that is why today people can easily say fake things about us, rewrite our own history for us, and tell us that àwọn baba wa wá láti Mecca, which there's no proof, no single proof of that history. You can, when you tell an Arab man pé tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn baba wa wá láti Mecca, ó yẹ káwọn Arab people yẹ kán ní version ìtàn wa. They don't have the history, and we know that that history was cooked. It's a forgery, and because it's forged, the history is a forge, and we have rejected the history, and we come to the world and say this is not our history, it's a fake. Ifá nìtàn wa o, Ifá lọ́lọ́run fáwa baba wa o, inú odù 256 inú ẹ̀ ni ìtàn tiwa wà. Ìtàn wa ò sí nínú àlùkùránì, ìtàn wa ò dẹ̀ sí nínú Bible. Plagiarism náà ṣe fún wa o, àti syncretism. Allah àti Yahweh wọn ń ṣọlọ́run o. Ọlọ́run ó yàtọ̀ sí Allah. Èmi ò ní Allah kan ló dá àwọn Arab, mi ò dẹ̀ ní Yahweh kan ló dá àwọn Israel, ṣùgbọ́n Allah kan ló dá èmi, torí kò sí nínú ìṣẹ̀ṣàdálẹ̀ mi pé Allah dá mi. Àwọn baba ńlá mi ò dẹ̀ sin Allah, torí Allah orúkọ 99 ló ní. Olódùmarè táwọn baba tèmi ń sìn orúkọ ẹgbàágbèje ló ní. Odù Ifá ló sọ kalẹ̀, kò sọ àyà, kò dẹ̀ sọ Kùránì kalẹ̀. Allah ló sọ Quran, mi ò argue ẹ̀, Quran làlá sọ kalẹ̀. Yahweh ó sọ Torah, déédéé tiwọn nìyẹn, that is between them. Ṣùgbọ́n Ifá lolódùmarè ti wá sọ. So láti wá ìjà kó lódùmarè ti wá lọ sínú Islam, kẹ́dẹ̀ wá sọ pé lódùmarè wa kọ́ ló ní Ifá mọ́, òun là wá sọ fún yín pé àwa ò accept ẹ̀, torí gbogbo international world ló accept pé olódùmarè wa sọ Ifá kalẹ̀. Àwọn òyìnbó oògùn tẹ́ ẹ lè fi proud yẹn, àwọn òyìnbó ń tẹfá, wọ́n fi ń ṣayọ̀, wọ́n fi ń post, wọ́n fi ń post. So ẹni tó bá gọ̀ ní situation ní generation tá wà yìí, òun ló máa rí pé àwọn ará ìta ní Japan wọ́n ní yunifásitì tó ti kọ́fà ń bẹ̀, wọ́n ń kọ́fà lọ Australia, wọ́n ń kọ́ ní Canada. So ẹni tó bá wá gọ̀ ó láwò pé yé nǹkan táwọn baba ńlá mi tán sọ pé kò dáa, òun mà lára ìta ti ń kọ́ yìí. So nígbà tí gbogbo wa bá wá sọ pé a bá ànábì mọ́mọ́ lọ, so kí ló máa ṣẹlẹ̀ sí ìran wa lọ́jọ́ iwájú? tó dẹ̀ pé nǹkan táwọn bàbá ti wá ṣe nìyẹn tán fún wa, táwa gbé sílẹ̀ táwa sọ pé nǹkan oníkan òun la fẹ́ máa tẹ̀lé. That's why we have to give ourselves a rethink that we must also build our own home. And that was what Tani Olohun was doing. That was what Tani Olohun was doing. So, and he's doing it. So, Tani Olohun bá dey accuse, I keep saying it and I say it. The boy never meant to what he did was not the aim of defamation of character. What he was just trying to establish is that ẹlẹ́bọ ni gbogbo wa, that when the Muslim call oníṣẹ̀ṣe ẹlẹ́bọ, that Muslim are also ẹlẹ́bọ, kólúkálukú máa ṣe tiẹ̀. Don't call oníṣẹ̀ṣe ẹlẹ́bọ again. You guys are also ẹlẹ́bọ. And that was what he did. And now also pé ó bá, he defamed their character, he did this. Báwo ló ṣe defame character? Because I still don't understand. I still don't understand this issue that he actually defamed the character by saying that pé ẹlẹ́bọ ni àwọn bàbá yẹn o, pé ó lọ gbé fídíò sáwọn bàbá yẹn tí àwọn bàbá yẹn upload, because bí nǹkan tí lọ́ọ̀yà yẹn sọ pé
ẹni tó publicize ẹ̀ òun ló ṣe kinní jù, but fídíò yẹn orí public post òun náà ló wà, orí public post ló wà. So tòbí èmi bìí pé principal factor òun náà ló wà pàjẹ́bí, because principal factor wa tó wọ́n pé o ò fẹ́ kí àwọn èèyàn ṣe, ẹ lọ gbé nǹkan sórí TikTok tí gbogbo ayé ń rí, ẹ lọ gbé nǹkan sórí public tí gbogbo ayé ń rí. So kò ṣe pé ẹni yìí kò ṣe pé ó gbé tó tọ́ ẹ kó fi ṣe, bóyá ó fi ṣe private kìíní sí téèyàn kan àbí ó send ẹ̀ lórí fídíò kìíní síyàn téèyàn á lọ publicize àbí nǹkan kan bẹ́ẹ̀. But this is a public something ni tó dẹ̀ gbé tó dẹ̀ analyse. So and after analysing it, now they said he has defamed their character, he has done this, he has done that, he has done that. And the same people náà máa bú bàbá títí wọ́n máa bú Ògún, wọ́n máa bú èṣù láàlú bàbá wa wípé bàbá wa èṣù o, òun ló ń dalẹ̀ ayé rú o, kinní kan o. Wọ́n máa bú Ògún, wọ́n máa bú Ṣàngó, wọ́n máa bú Ọya, wọ́n máa bú gbogbo àwọn bàbá wa, wọ́n máa sọ àwọn bàbá wa lórúkọ burúkú, orúkọ táwọn bàbá wa ò jẹ́. Àlátìgbà tí Muslim tán ti ń bú àwọn bàbá wa, àwọn oníṣẹ̀ṣe wọn ò bá Muslim jà, so kí ni mo ń try láti sọ ni pé tó bá jẹ́ wípé bí àwọn Muslim bó ṣe gbógun ti bí àwọn Muslim bó ṣe ṣe ń sìn, tó wáyé pé báyìí làwọn bàbá wa náà ṣe nígbà tí wọ́n gbé Islam dé, ṣé àwọn èèyàn máa di Muslim? Nobody would have been Muslim today. Nobody would have been Muslim today. So and nobody would have been Muslim today, right? So now the picture tẹ́ ń fún wa pẹ̀lú Islam ń sìn, ẹ̀ ń fún wa ní another picture of Islam, because the Islam we knew nígbà tá a wà kéré was the Islam of love. That was the one we grew up with. But this type of Islam is another sort of Islam now that I'm not threatening you people. Mi ò threatening yín. Ó mama ìwà tẹ́ ń hù, ó mama jẹ́ káwọn èèyàn sá lọ nínú Islam ni. Ṣé mọ̀ pé awakening time la wà yìí. Ṣebí àwọn tó kàn wá sórí social media pé àwa ti kúrò nínú Islam, òun lè rí. What of people who are just living, who are shy to say we have left? Yes. Ẹ̀sìn yẹn, ẹ fi pé ẹ̀yin preserve ẹ̀sìn yẹn, but you are damaging that religion more and more. That's it. And the more you damage the religion, you damage it more and more, The youth are quitting. They know. Let me become atheist. They can go to any length. Àwọn ò ṣe Islam. No. Is this a religion you cannot express your faith? Why must you put somebody in jail? Why must you do this? Why must you do that? And secondly, which I keep telling everybody, all this, even your judge know this, that since Tani Olohun has been arrested, the guy has been depressed. Wọn kì í ṣe test depression Nigeria, but kò sí where and manner ẹni tó bá gbé pẹ̀lú Tani Olohun for the next 6 months tó lè normal. Ó lè wá sórí, ó lè wá sí kíní tó ń lù tí ò lè dìde, tí ò lè ṣe kankan. That memory alone is enough. Wait, how did I find myself here? So for you guys just judging the guy, ẹ wò, má kàn sọ fún gbogbo yín, àtòkúta gidi o, àtàlùfùlání àti gbogbo ẹ̀yin bàbá yẹn, kẹ́ rántí pé bímọ, kẹ́ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tí yín náà máa débì kan. Bẹ́ẹ̀ ni Ifá ní ọmọ olóore ò kí ń jì sí kòtò. Ó ní pé nǹkan tá a bá ṣe ká máa rántí ọ̀la, nítorí pé ẹ̀yin náà bímọ o, dẹ̀ mọ̀ bí táwọn ọmọ tí yín náà máa dé. Mọ̀ bí táwọn ọmọ tí yín náà máa dé o. Tí ẹ mọ̀ bóyá lọ́jọ́ iwájú gan, bóyá Tani Olohun tẹ gbé yìí, bóyá destiny helper ló jẹ́ fáwọn ọmọ tí yín. You guys don't know. Maybe it's even a destiny helper. It's going to be a destiny helper to your own children in future. You guys don't know. So, you guys don't know. And the matter is in court as gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. So, and at the same time, I don't know what to say. Ọlọ́run mi ìfẹ́ mọ nǹkan tí mò ń sọ lẹ́nu mọ́. The matter is in court already. Yes, but
I insist on saying this, that the problem of black man is inferiority complex. When you cannot be proud of your own root, you cannot be proud of your spirituality, and you are proud of somebody else, somebody you don't have bloodline with. Kò yàtọ̀ sí kéèyàn máa fi Buddha, kó máa fi Buddha proud, àbí kó máa fi Krishna. Tá bá rí èèyàn tó ń fi Buddha àti Krishna proud ń sìn, gbogbo a máa yìn pé this is a Buddhist. Wá ló lórí burúkú ni, wá ló ṣe Buddha. Àtẹ̀yin Muslim àti Christian yàtọ̀ sí Buddhist. Dẹ̀ yàtọ̀ sáwọn Krishna. Reason ni pé àti Buddha o, àti Krishna, àtànábì mọ̀mọ́, àti gbogbo wọn, àti Jésù, kò séyìí tí ó attach mọ́ orísun wa. They are all strangers in our land. Mi ì sọ jù báyìí lọ, ó dìgbà.